ìjẹ́ ọba, ìṣesí, ìhùwàsí, ìmúyẹ ọba kò sí lára ọ̀pọ̀lọpọ̀ ọba nílẹ̀ Yorùbá mọ́. ṣé nǹkan tẹ́ ń sọ báyìí ni pé àṣejù ní fún gómìnà láti máa yan ọba lílù lọ́wọ́? Bẹ́ẹ̀ ṣe sọ yẹn kò yẹ bẹ́ẹ̀ pé gómìnà ni ó máa fọba lé ìlú lọ́wọ́. Ọ̀pọ̀lọpọ̀ ìlú náà máa ń ná wọn tọ́ pé àwọn afọbajẹ ló mú wọn dá fá o, ifá ẹni tí fá mú rèé o. Bẹ́ẹ̀ náà ni, bẹ́ẹ̀ náà ni. Ṣé ẹ mọ̀ wípé tí wọ́n bá ní àwọn dáfá, Ifá connection ní bẹ́ńsìn. Ifá connection. Ifá connection. Ifá ta ni mo mọ̀. Ta ni mo mọ̀, ta ló mọ̀ mi sọ̀rọ̀ bàbá, ìjẹ́ ọba ni. Wọ́n yẹ kó bá ti ń jẹ indomie. Àwọn bàbá ò jẹ indomie. Ọba ti lè mọ jẹ indomie. Bóyá àwọn ọba ti ń jẹ àwọn ọba òde òní tó bá jẹ́ pé indomie pọ̀. Èmi ń gbà wọ́n lámọ̀ràn kí wọ́n lọ wá nǹkan tá a fi jẹ ọba. Ìwé kọ́ o, agídí kọ́ o. Torí nínú àwọn tí ẹ bá lérò pé jùlọ tí ìjọba bá ń bẹ lára wọn tí wọ́n bá gbá ọba mi ń dì. Mo kí gbogbo ojú tó ń wò wá ní dédé àsìkò yìí pé ẹ tún kú àmójúbà ètò yín, ètò wa Alálàyé ní ìkànnì Alálàyé network, níbi tí a ti máa ń gbé àwọn ohun tó bá ṣe pàtàkì nípa ìgbé ayé ọmọnìyàn tá a ti máa ń gbé yẹ̀wò. Lónìí o, a tún ti wà lórí ètò láti gbé nǹkan míì náà yẹ̀wò tó jẹ́ pé wọ́n ní ó ń bọ̀ àwọn báyìí làdẹ́ẹ̀dẹ́. Àwọn nǹkan tá a bá ṣe lénìí òun ló máa ń dìtàn bó bá dọ̀la. Ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan tí a sì ń dáwọ́lé lénìí, ọ̀pọ̀lọpọ̀ wa la wò pé kí ni àbáyọrí ẹ̀ lẹ́yìn wá ọ̀la. Lára ẹ̀ ó ní àwọn iṣẹ́ ìhùwàsí àwọn ọba aláyé wa nílẹ̀ Oòduà lóde òní. Láyé àtijọ́ ó ní bọ́ba ṣe ń jẹ́, láyé òde òní ó ní bọ́ba ṣe ń jẹ́. Àwọn ọba gan láyé òde òní ṣe ni wọ́n ń lérí síra wọn. Kí ló lè fà á tọ́ba fi wá ń lérí síra wọn? Akínjídé Akínṣọlá òun lorúkọ tèmi. Mo tún ti gbé àlejò míì wá sórí ètò lénìí o, tí wọ́n mọ̀ ṣàlàyé àwọn nǹkan kan èyí tó yẹ pé a ti sọ lábẹ́ aṣọ, tí wọ́n wá ní ohun gangan ó ní ìṣòro tó dàbí pé ó wà ńlẹ̀ tí àwọn ọba tí wọ́n fi ń wà bí wọ́n ṣe ń wà lóde òní. Ọ̀pọ̀lọpọ̀ èèyàn ló tiẹ̀ ní òun ò tiẹ̀, àwọn ọba tó wà lóde òní wọn ò buyì kún ipò ọba bíi tàtẹ̀yìnwá. Ẹ má jẹ́ ń bòpò lọlé olóró, ẹ jẹ́ ń gbé àlejò mi wọlé. Ẹ káàbọ̀ sórí ètò. Ẹ ṣé olóòtú. Ẹ ṣeun tá a pè yín tẹ́ ẹ jẹ́ wa. Ẹ ṣé púpọ̀. Ẹ bá ń dárúkọ yín fáwọn èèyàn tó ń wà. Orúkọ tèmi ni Shitu Alimi Ọ̀kánlàwọ́n. Shitu Alimi Ọ̀kánlàwọ́n, ẹ káàbọ̀ sórí ètò Alálàyé. Ẹ ṣé. Kájọ ṣàlàyé ọ̀rọ̀ náà kó yéra wa, kó sì yé àwọn aráalé, káwọn aráalé kan tún fi ọgbọ́n tiwọn náà kún kí gbogbo ẹ̀ kó lè bá a ṣe dáadáa. Tá là ń pè lọ́ba nílẹ̀ Yorùbá? Yóò dáa fún yín kọjá ọlọ́mọ bàbá. Làáhàn mi ni wọ́n wí lódùfẹ́. Tí a bá sọ pípé ọba, kí ni ń jẹ́ ọba? Láyé ijọ́ òun àná, ọba lóhun tó ba lórí ohun gbogbo. Bẹ́ẹ̀ni. Kí ló sì fà á tó bá fi ba lórí gbogbo? Àwọn ni aláṣẹ, èkejì òrìṣà. Kí ló fà á bẹ́ẹ̀? Àwọn ará àtijọ́, àwọn aráàgbà wọn wòye wípé àwọn gẹ́gẹ́ bí ẹnìkan tí àwọn bá ní olórí, ó gbọ́dọ̀ jẹ́ ẹnìkan tí ó jẹ́ aṣojú fún Elédùmarè lókè èèpẹ̀. Ẹni yìí náà ni ó tún jẹ́ aṣojú fún àwọn baba ńlá wọn tí àwọn olóyìnbó ń pè ní ancestor. Èèyàn nìkan kọ́, òrìṣà òkè. Wọ́n gbà pé ẹni tó bá jọba, òun náà ló máa jẹ́ aṣojú àwọn láàrin àti òrìṣà. Nítorí wípé àṣẹ báyìí ni kíni o, òun ní tòrìṣà. Àṣẹ náà sì lọ bá pa. Nígbà tó wá rí báyìí, ṣé mọ̀ pé yíyan ọba gan láyé ijọ́ òun àná ká tó máa pe ọba lọ́ba. Ìlànà táwọn bàbá wa ń gbé gbà, òun ló jẹ́ kí wọ́n máa jẹ ọba. Ìlànà tí wọ́n ń gbé yíyan ọba gbà látijọ́, òun ló jẹ́ kí wọ́n máa pè wọ́n lọ́ba. Bẹ́ẹ̀ ni bàbá wa. Ó dàgbà náà, tá a bá wà wọ àwọn ọba òde òní, ṣé ìlànà tí wọ́n ń gbé gbà kò tó ká pè wọ́n lọ́ba ni? Ọ̀rọ̀ lẹ́sọ. Ṣùgbọ́n ìdí tí mo fi sọ eléyìí tí mo kọ́ sọ kí n tó dáhùn ìbéèrè yín bàbá. Láyé ijọ́ òun àná sẹ́, ẹ rí i pé mo ní aṣojú òrìṣà ni àwọn lọ́balọ́ba jẹ́. Bẹ́ẹ̀ni. Aṣojú Elédùmarè ni wọ́n. Aṣojú àwọn alálẹ̀ ilẹ̀ ni wọ́n sì jẹ́. Nígbà àjọ òun àná, ó já sí pé àwọn òrìṣà àtàwọn alálẹ̀ ilẹ̀ àwọn ni wọ́n máa ń yin ọba. Wọ́n ó sì wà pẹ̀lú ọba. Ìmísí wọn ó wà lára ọba. Nítorí wípé a lè pè wọ́n ní ẹni tó rí sàdá. Torí ẹni tó rí sàdá òun ní jẹ́ òrìṣà. Gbogbo lọ́balọ́ba òrìṣà wọn dání.
Yorùbá ó pè é ìlẹ̀kẹ̀ pẹ́gba ní lọ́jà ká tó fiyùn sí bàbá wọn. Ẹni tí ó bá máa jọba látọ̀run ni ó ti mórí rẹ̀ wá. Àwọn alálẹ̀ ilẹ̀ ó sì wà pẹ̀lú rẹ̀. Pẹ̀lú bẹ́ẹ̀ ìjọba wọn wà lára tiwọn. Ṣùgbọ́n láyé òde òní kò jọ sí mi pé ìjẹ́ ọba kí ni mò ń sọ? Ìjẹ́ ọba, ìṣesí, ìhùwàsí, ìmúyẹ ọba kò sí lára ọ̀pọ̀lọpọ̀ ọba nílẹ̀ Yorùbá mọ́. ọba kí lèèyàn ń pè ní ìjẹ ọba? Ìjẹ́ ọba kọ̀ nǹkan ló lè jẹ́ pé èèyàn ń pè ní ìjẹ́ ọba, àmúyẹ ọba wà. tí wọ́n fi sọ pé ẹni kábíyèsí ni lóòótọ́. Bẹ́ẹ̀ ni. kì í ṣe pé ká rí ọba ká mọ̀ ẹbí wọ́n ní bàbá rọmọ bá rí dànsákì. Yorùbá ní ọmọ àjìnàkú kì í yàrá. Tẹ́ ẹ bá sì bọ́mọ àjìnàkú láàrin jòrèrè, ìwà bí ọba kò ní jìnnà sí. èyí tó túmọ̀ sí kùkù sí ìwà bí ọba lára ọ̀pọ̀lọpọ̀ àwọn ọba òde òní. Exactly. kí lẹ rò kó wá fà á? Ọ̀nà tó ń kálukú fi ń dọ́ba yàtọ̀ sí bí wọ́n ṣe ń ṣe láyé ọjọ́ wọn àná. Mo ti sọ fún yín wípé. Ìfalamọ̀ tí ń fọba jẹ o. Exactly. Nǹkan tí mò ń sọ náà ni pé. ta ló wá ń fọba jẹ lóde òní? Ìbéèrè ńláńlá ni. Owó ní ń fọba jẹ. owó ló ń fọba jẹ. Owó ló ń fọba jẹ. o rò pé àwọn gómìnà àwọn àti agbára ló ń fọba jẹ. agbára ló ń fọba jẹ. Ìdí tí ó fi jẹ́ owó tó jẹ́ agbára kì í ṣe agbára ìbílẹ̀. Agbára ta ló súnmọ́ ìjọba ni. ta ló súnmọ́ ìjọba? Yes, ta ló lówó tí ó gbé fún ìjọba? Bí ò bá tiẹ̀ wá lówó tí ó gbé fún ìjọba, ta ló súnmọ́ ìjọba? tó mẹni tó wà ń jọba. Tó mẹni tó wà ń jọba. ṣé n tẹ́ wọ́n ń sọ báyìí ni pé ńgbà tí wọn ò bá ti tọ̀ ọ́ tí wọn ò ṣe bí wọ́n ti ń ṣe kó sì lè bá a rí bó ti yẹ ó rí. Wọ́n á mọ̀ sọ kinní kan tí wọ́n bá ti sọ̀rọ̀ ń pa pé ọba jẹ pé eku ké bí eku ẹyẹ ń ké bí ẹyẹ ọmọ èèyàn ń fọhùn bí ọmọ èèyàn. ṣé òun ni ò jẹ́ àrí gbogbo nǹkan báwọn mọ́? Ó já sí wípé tí ọba bá jẹ tó jẹ́ pé òrìṣà òkè náà ló dé là á kalẹ̀ fún wa. Tí àwọn afọbajẹ ò fi dúdú pe funfun, tí wọn ò fi funfun pe dúdú, ìlú ò rojú, ìlú ò ráyè, torí pé ọba àyàn ẹni tó rí sàdá ó ti mórí ọlá wá láti ọ̀run ni. Nígbà tó dẹ̀ ti mú orí ọlá wá yẹn tí wọ́n bá ti yẹn bó ṣe yẹ, ìlú ó tùbà yóò tù sẹ́ni. àmọ́ ọ̀pọ̀lọpọ̀ ìlú náà máa ń ná wọn tọ́ pé àwọn afọbajẹ ló mú wọn dá fá o, ifá ẹni tí fá mú rèé o. Bẹ́ẹ̀ náà ni ṣé ẹ mọ̀ wípé tí wọ́n bá ní àwọn dáfá ifá connection ní bẹ́ǹsìn. ifá connection. ifá ta ni mo mọ̀. ta ló mọ̀ mí. ta ló fẹ́ mi ń bẹ̀. pàápàá jùlọ tó bá dòṣèlú àwa àtijọ́ tiwantiwa. àmọ́ tá a bá ní ká wò ó ìgbà tí wọ́n fẹ́ dá ifá ìlú kan tó ṣe pàtàkì ńlẹ̀ Yorùbá tọ́ba abẹ náà sì jọba ńlá ẹni tí gómìnà sọ ní pé àwọn afọbajẹ o bóyá wọ́n ń gbàbẹ tẹ́lẹ̀ o wọn ò ṣe nǹkan tó yẹ kán ṣe o gómìnà bá lọ́wọ́ sí i. so nígbà tí gómìnà lọ́wọ́ sí i a sì ní àwọn afọbajẹ inú ọ̀rọ̀ tẹ́ ẹ sọ yẹn ó mì wípé wọ́n ti sidetrack àwọn afọbajẹ láàrin yìí. wọ́n náwọn náà bá mú látọwọ́ ẹ̀yìn ó ti pọ̀ jù. gbọ́n ohun tí Yorùbá máa ń wí ni káì wọ́n gbé kóun náà ò lè rí gbé ni. kóun náà ò lè rí gbé. ó ṣe bọ́rọ̀ tá à ń sọ yìí lọ. yóò dáa fún yín àwọn afọbajẹ ọ̀dà wọn ò sì sènìyàn látọdún tó ti pẹ́ ni wọ́n ti yin ọba wọn. látọdún tó ti pẹ́. ni wọ́n ti yin ọba wọn tó sì jẹ́ pé ààrí ibi tí aṣojú ìjọba kan dá sí wọn rí bí ó bá tiẹ̀ dá sí wọn lábẹ́lẹ̀ ni yóò lọ bá wọn. ṣé n tẹ́ ń sọ báyìí ni pé afọbajẹ ṣe dáadáa o afọbajẹ ò ṣe dáadáa kò sí ní tó yẹ kó kàn jọba. bẹ́ẹ̀ ni nítorí wípé ó ní bá àwọn Yorùbá wọ́n máa ń kọrin kan ẹ pé báwọn náà ṣe máa ń wí. bóun náà ṣe ń kọ. ẹ jẹ́ ká ṣe é bá a ti ṣe é kó lè bá a rí bó ti yẹ ó rí. ẹ jẹ́ ká ṣe é bá a ti ṣe é kó lè bá a rí bó ń ṣe àṣe bó ṣe ń ṣe mọ́ báyìí ó káwọn afọbajẹ yẹn ó ti má ṣe dáadáa tó kí wọn ó gbẹ̀kùn tẹ́tó àwọn nìyẹn ń bẹ lára àwọn tó rí sàdá wípé ẹ̀yin òun lẹ́ẹ̀ máa fi ìyẹn joyè. torí àwọn ibi tí wọ́n mú bọ̀ ibi tí wọ́n fi dé. ojúbọ̀ kejì tí òun kálukú jọ máa dé tí wọ́n fi yan ọba pé tẹ́lẹ̀ yìí ni. àwọn afọbajẹ yìí gan náà sì ní nígbà mìíràn ẹni tó bá gbàbọ̀dè àtàbẹ́ni tó tàpá sí ohun tí Ifá bá wí ojú rẹ̀ ó rí màbọ̀. ṣé nǹkan tẹ́ ń sọ báyìí ni pé àṣejù ní fún gómìnà láti máa yan ọba lílùú lọ́wọ́. bẹ́ẹ̀ ṣe sọ yẹn kò yẹ bẹ́ẹ̀ pé gómìnà ni ó máa fọba lé ìlú lọ́wọ́ torí wípé àṣà àti ìṣe la fi yan gómìnà láyé òde ọ̀hún láyé ìjọ òun àná even tó fi la fi yan ọba.
bẹ́ẹ̀ ni sà, àṣà àti ìṣe la fi ń yan ọba. Lábẹ́ àṣà àti ìṣe yẹn ohun tó wà lábẹ́ rẹ̀ pọ̀, nítorí wípé gómìnà tó bá lóun ó bá wa yan ọba tó lè lọ lé onífá, tó lè lọ lé olóró. àwọn náà kéko onífá kan ò tó nífà òun sínú òun ló ń dá o. Onífá kan kọ́, onífá púpọ̀ ni wọ́n máa ń pè. Wọ́n lọ bá oníkálukú at least ó kéré jù ọ̀nà mẹ́ta, láì ní jẹ́ pé onífá kan mọ̀ sí onífá kejì sí onífá kẹta. Inú mẹ́ta wọn pé onífá yìí àtìléyìí ohun tó wí òun ló jẹ mọ́. ó dẹ̀ já kúrò lórí iyùn nítorí ìgbà tẹ́ ti fìdí ẹ̀ múlẹ̀ báyìí pé ìdásí yíyan ọba tí gómìnà ń dá sí ó wà lára tí ń dà lóru tí ọba gan tó fi jẹ́ pé ìwà tí wọ́n wù lóde òní ọ̀pọ̀lọpọ̀ èèyàn ní ìwà wọn ò ṣe é, kì í ṣe wà àmúyangàn nítorí pé aráàlú ní mọ́ ní gbọ́nmi sí omi òtó tọ́ba ó yanjú nítorí ní ìgbẹ́jọ́ gan lórúkọ ilé ọba níbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ kó tó di pé gbogbo wa ń pe ààfin. níwọ̀n ìgbà tó ti wá rí bẹ́ẹ̀ kí lẹ rò pé ó fà á táwọn ọba wa fi ń hùwà bọ́n ṣe ń hù lóde òní? bá a bá wò rárá báyìí á ti rọba lórí ayélujára tó ti ń sọ pé báyìí ló jẹ́ òun bú lágbájá òun bú tàmọ̀dò. ohun tó fà á pọ̀, ohun tó fà á pọ̀. àbí bó ṣe yẹ kọ́ba ọmọ ṣe nù. kò yẹ kó rí báwọn. ìdí ni wípé ẹni tó bá fi ọba jẹ tí ò kì í ṣe ẹni tó rí sàdá gẹ́gẹ́ bí àwọn afọbajẹ láyé tiwọn. ṣé ẹ mọ̀ pé a ti sọ fún pé ìhà tí wọ́n bá kọ síra wọn àtàwọn tó ń bẹ níjọba ni wọ́n fi ń yàn wọ́n. ara nǹkan táráàlú sì ń wò torí wípé wọ́n gbà pé ẹni tí ó bàjọba tó bá ti ń bá wa gbé láti kékeré wọn ò ti máa wò ó, wọn ò ti máa rí àmúyẹ ọba lára rẹ̀. irú ẹni bẹ́ẹ̀ ẹsẹ̀ ìtayé ẹ̀ gan ti lè sọ pé lágbájá yìí orí òsì jẹ́ yóò ti ní yóò ní orí àkójọ àkọsẹ̀jáyé ara rẹ̀ gọ́gọ́gọ́ táwọn èèyàn bá lọ́wọ́ lọ́dọ̀ fátàbí irúmọlẹ̀ yóò sọ fún ọ pé ọba lélẹ̀. ẹni yóò ti lórí àkójọ. yóò lórí àkójọ. ẹni tí ò bá lórí àkójọ ò lè dádé. kò lè ṣe torí wípé. nǹkan mọ̀ tú àbí. kí lẹ sọ. nǹkan mọ̀ tú. kò lè mọ̀ ọ́ darí ni torí pé àtọ̀run wá ní ìjẹ́ olórí tí máa ń bẹ lára oníkálukú. ẹni tí ọba jó lórí bá yòówù kó rí kò lè ní ìrìn àmúyẹ, kò lè ní ọ̀rọ̀ àmúyẹ, kò lè mọ ìtàn ìdílé wọn. ẹ wá jẹ́ mẹ́nubà àwọn ìlú kọ̀ọ̀kan torí tá a bá sọ̀rọ̀ nípa ilẹ̀ Yorùbá. ìlú Ọ̀yọ́ Aláàfin ó kúrò nílùú tá a lè fọwọ́ rọ́ sẹ́yìn. bàbá sì sọ̀rọ̀ nípa ilẹ̀ Yorùbá, Ilé Ifẹ̀ tí gbogbo èèyàn gbà tí wọ́n sì mọ̀ ẹ́ pò ń lórí irun ilẹ̀ Yorùbá ó kúrò nílùú tá a fọwọ́ rọ́ sẹ́yìn. bẹ́ẹ̀ náà làwọn ìlú míì Ẹ̀gbá, Ìjẹ̀bú, Èkìtì àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ láyé àtijọ́ ṣọ́bàjọba lọ. ọba jọba lọ. láyé àtijọ́. títí tó fi dè ní ọba jọba lọ. ọba jọba lọ. ṣùgbọ́n lọ́nà wo lọ́ba ṣe jọba lọ. yóò dára fún wa. ṣe rí àwọn Yorùbá wọ́n ní amúkùn ẹrù ẹ̀wọ́ olókèlè ń wò ẹ̀ wò sàlẹ̀. ṣe n tí mo béèrè ní pé ṣọba jọba lọ o. mo fẹ́ gbé láti bẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ tí mo fi ní ọba jọba lọ. ọba jọba lọ ọdẹ ìjà o. láyé ijọ́ òun àná gẹ́gẹ́ bí ìtàn ṣe sọ nípa àwa Yorùbá bóyá lẹ mọ̀ pé lárìnká ni wá. ẹ mọ̀ tí ń jẹ́ lárìnká. ẹ ṣáwò. wanderers. láti bí débì látọ̀ ń débì. a kàn máa rìn káàkiri ní those days. ó wá di pé à ń bára wa lábà. ìtàn kan sọ fún wa ó ní Lámúrúdù òun ni bàbá Yorùbá. Lámúrúdù yìí a gbọ́ pé ọba ìlú Mẹ́kà ní láyé ijó òun àná. lápá ìtàn kan àbí. lápá ìtàn kan. ìgbà tó wá jọba ìlú Mọ́kà wọ́n ní bàbá yìí ni ó bí Odùduwà tí í ṣe bàbá Yorùbá. bàbá yìí fúnra ara rẹ̀ gẹ́gẹ́ bí ọba olórìṣà ni. Odùduwà olórìṣà ni. Odùduwà yìí bàbá tó máa ń bá fọ abọrẹ̀ rẹ̀ wọ́n ń pè ní Sahara bí nǹkan náà ń pè. bàbá yìí wá bímọ kan wọ́n ń pe ọmọ náà ní Burahima gẹ́gẹ́ bí a ti kà á nínú ìwé ìtàn kan. mo ń bá bọ̀ ní o olóòtú. bàbá yìí tó bímọ yìí gbẹ́gigbére ni. bàbá tí à ń dárúkọ rẹ̀ yìí gbẹ́gigbére ni. bàbá gbẹ́gigbére yìí ló bí Ibrahim Ọ̀yàn. Ibrahim Ọ̀yàn ìgbà tó dásìkò kan ó gba ẹ̀sìn ìsìláàmù nílùú Mẹ́kà. ọba tó jẹ́ Lámúrúdù ó wá fẹ́ ṣe ọdún ó wá rán gbogbo àwọn olórìṣà pé kán wọgbó lọ kán lọ pa ẹran wá táwọn ò fi ṣe kínni àjọ̀dún ọdún.
kí wọ́n tó dé ọmọ tó gba ìsìláàmù yìí gẹ́gẹ́ bá a ṣe gbọ́ nínú ìtàn ó bọ́ sí ibi tí wọ́n kó òrìṣà wọn sí ó mú àáké ó gé kìíní ó gé kejì ní kúkúrú èdè ó sàṣà ọ̀pọ̀lọpọ̀ òrìṣà ó sá wọn láàké ó gé wọn wẹ́lẹ́wẹ́lẹ́ ó fi ọ̀kan sílẹ̀ ó wá fi àáké yẹn kọ́ wọn lọ́rùn ìgbà táwọn olóríṣà dé wọ́n wọnú ilé wa ta ló ṣe léyìí lágbájá ó ní ẹ béèrè lórí lọ́wọ́ èyí tó fi kinní kọ́rùn yẹn wọ́n ní kò lè sọ̀rọ̀ ìyẹn bá ní ẹni tí ó lè sọ̀rọ̀ òun lè ń bọ ìyẹn Ibrahim tó jẹ́ ọmọ ènìyàn àbálọ àbábọ̀ ọ̀rọ̀ yìí bá fẹ́ dìjà láàrin mùsùlùmí àtàwọn àwọn ẹlẹ́sìn ìbílẹ̀ nílùú Mẹ́kà àwọn ẹlẹ́sìn mùsùlùmí. ṣétan Yorùbá náà sì lélẹ̀ àbí tán. ìtàn Yorùbá ṣe mọ̀ pé ibi tèmi rìn dé ibi tí mo gbọ́ dé ẹlòmíín náà lè gbọ́ láti bòmí. ẹ já tẹ̀wájú. ok ìgbà tó di wípé àwọn mùsùlùmí Mẹ́kà wọ́n kápá Lámúrúdù àtàwọn èèyàn rẹ̀ kójú má ríbi ẹsẹ̀ lóògùn rẹ̀ a gbọ́ pé Lámúrúdù Odùduwà Ògún Kúkáwá àti Kòkòbírí ni wọ́n gbéra wọ́n bá lẹ́rí mọ́ ilẹ̀ aláwọ̀ dúdú wọ́n gba Íjíbítì láti Íjíbítì wọ́n dé orílẹ̀-èdè wa a gbọ́ pé Kúkáwá òun dúró àwọn ìran rẹ̀ ló tẹ ilẹ̀ Bàrùbá Lámúrúdù ń bọ̀ pẹ̀lú Ògún pẹ̀lú Odùduwà ní kúkúrú èdè ìgbà tí wọ́n dé wọ́n bá àwọn èèyàn nílẹ̀ Yorùbá kí ni ìran yẹn ń jẹ́ a ò mọ̀ wọ́n bí wọ́n wá ṣe ń dé ṣe mọ̀ wípé ẹ mọ̀ pé ìwà bí ọba tí mo sọ lẹ́ẹ̀kan pé tá a bá jìnà kú láàrin ìjùréré ìwà bí ọba kò ní jìnà sí alágbára ní Lámúrúdù alágbára ní Odùduwà alágbára ní gbogbo àwọn èèyàn gbogbo ìlú tí wọ́n ń dé báyìí àwọn náà ni wọ́n fi ń jọba tí ẹ sì mọ̀ wípé kì í jẹ́ ti bàbá tọmọ kó má làálàá àwọn tí wọ́n bá ń bẹ̀ yẹn wọ́n bá tẹ̀ wọ́n lórí ba ó já sí pé gẹ́gẹ́ bí ìtàn tí èmi gbọ́ tí mo sì kà gbogbo ọba ilẹ̀ Yorùbá àlejò ni wá o ìgbà tá a wá ti dé òfin dẹ̀ sọ wípé nígbà tó fi òyìnbó dé ó sọ wípé ẹni tó bá ti gbélu kan fún oṣù mẹ́fà ó ti di kíni ó ti di ọmọ ọbẹ̀ ó ti di alágbára so ní kúkúrú èdè ìgbà tí àwọn èèyàn tí wọ́n ti wá ń jẹ ọba tí wọ́n ti di ọ̀gá gẹ́gẹ́ bí ẹ wá ṣe béèrè ṣé ẹ lérò wípé tí mo bá dé mo bá yín nílé bàbá yín mo tún wá ń gba gbogbo yàrá mọ́ yín lọ́wọ́ ṣẹ̀ṣì máa wò mìíràn ni olóòtú àníṣe ẹ gbà mí lálejò tẹ́nàntì mi ní mi nílé yín Ọlọ́run wá bùkún mi mo jẹ́ alágbára mo fẹ́ tẹ̀yìn mẹ́rẹ̀ kí lẹ máa ṣe olóòtú ẹ sọ̀rọ̀ ìpẹ́ fẹ́ tẹ̀ mí mọ́lẹ̀ ní mẹ́rẹ̀ gbogbo dúkìá yìí mo fẹ́ jókòó lé kí lẹ máa ṣe. ẹ̀yin náà ó tàbí ọbẹ̀ ọ̀padà hàn. ẹ̀yin lẹ́ tàbí ọbẹ̀ ni àbẹ́ nìkan ẹ̀yin tẹ́ ẹni dúkìá rẹ̀. àwọn gbogbo ẹni tó ní dúkìá ni. ìkànnì ń jẹ́ bíi torí pé ìtàn àpabú ẹkún òkùtẹ̀pìtẹ̀ fọwọ́ larọ́ ní Yorùbá àwọn ọ̀tọ̀yàn ó ń dá wàhálà alẹ́ gẹ́gẹ́ bí ẹsẹ̀ sọ. ìkànlẹ̀ pa yìí tẹ́ ẹ pa tó dán mọ̀ràn ìmọ̀ràn àwọn kan ó sì ní Odùduwà tẹ̀ wọ́n rọ̀ ó fẹ́ wọ́n rọ̀ látòdì ọ̀run ìkan tún nù wọn. mo ti sọ fún yín pé ọ̀nà tí oníkálukú ti gbà rí ìtàn rẹ̀ ọ̀tọ̀ọ̀tọ̀ ni. ṣé ìtàn ìdá èèyàn wọ́n bá ní wọ́n bímọ a ti mọ̀ pé àwọn ìyá wa ní bímọ ó sì níbi wọ́n gbà bímọ ṣé àti wọ́n gbọ́dọ̀ sọ pé wọ́n fẹnu bímọ bí. kò yé mi tó. nígbà tí ìtàn ìran kan tó bá ń pín sí ọ̀nà kìíní ọ̀nà kejì ọ̀nà kẹta ọ̀nà kẹrin kò lè má rí bẹ́ẹ̀. ìbéèrè tí mo wá bí yín mo ní ṣọba jọba lọ. ọba wa jọba lọ ìdí tó bá fi jọba lọ tí ẹ bá bá ìtàn yẹn lọ tí ẹ bá bá ààbò ṣe mọ̀ báwọn kan ló ti ń so lórí kí Lámúrúdù àtàwọn èèyàn rọ̀ àti Odùduwà kan tó dé nínú ìlú kan ṣoṣo. bẹ́ẹ̀ni. ìgbà tí Lámúrúdù Odùduwà àtàwọn ọmọ rẹ̀ dé ṣé wọn ò gba orí mọ́ àwọn tó ń jẹ́ ọba tẹ́lẹ̀ lọ́wọ́. wọ́n gborí lóòótọ́. ìyẹn jẹ́ pé àjùlọ wà ẹnìkan jẹ́ nìkan lọ ṣùgbọ́n láyé ọjọ́ wọn àná ẹ mọ̀ págbára ń bẹ Ògún àwọn òláká yóò ṣì mọ́lẹ̀ ìran rẹ̀ ìrìn àwọn tó ń jọba gẹ́gẹ́ bí a ṣe gbọ́ yìí torí pé wọ́n jọ wá láti ìlú Mẹ́kà àti Lámúrúdù ni gẹ́gẹ́ bí ìtàn tèmi. gẹ́gẹ́ bí ìtàn tẹ́yìn sọ nítorí ọ̀pọ̀lọpọ̀ ọ̀tọ̀ ní títí ń bẹ́nu Johnson o bẹ́ẹ̀ni ẹ mọ̀ pọ́ tọ̀ ní ti Johnson. tẹ bá dénú Johnson ohun tí ń wí bẹ̀lẹ̀ bá. ibẹ̀lẹ̀ ti rí. gbogbo ẹni mo fi sọ fún yín. ibẹ̀lẹ̀ ti rí gbogbo ẹni mo fi sọ fún ṣé bẹ̀lẹ̀ ti rí. ibẹ̀ ni mo ti rí. Johnson lẹ́ ń sọ fún wa Johnson ni mò ń sọ. ó dẹ̀ já kò lórí Johnson ń tà tún gbé yẹ̀wò ńgbà tẹ́ ti ní ọba jọba lọ
tá a bá wá sọ pé èèyàn ju èèyàn lọ ó túmọ̀ sí pé ẹni bá juni lọ ó lè juni lọ. ó lè sọ nínú tòkòtòkò. ṣé ó wá lọ pẹ̀lú kí ọba ìlú kan lóde òní ń bi táyé lajú dé kó mọ̀ sọ pé òun lòún nígbà òun lòún làwo nílùú ibòmíì. ohun tó wá fà á kájà gan-an lẹ́ ń sọ yẹn. ní láyé òde òní báyìí láyé òde òní. kí lẹ́mi mo níyàwó yín. kò ṣeé ṣe èmi kan là ó dá ọkọ ẹ̀ mọ̀ náà. àbẹ́mi mo lọ ọmọ yín. àwọn dá bàbá ọmọ ó kọlà. èmi mo ní mọ́tò yín o. ẹ̀yin ò kọlà ìwé mi ń bẹ lọ́wọ́ mi tí mo fi ní. ilé tẹ́ ẹ kọ́ èmi mo dí o. kò pọ́sibú bàbá. èmi mo ní gbogbo ilẹ̀ tẹ́ ẹ pariwo pẹ̀yìn lẹ́ni o. àní kò rí báwọn. kò rí bẹ́ẹ̀ àmọ́ rí bẹ́ẹ̀ látijọ́. láyé ìjọ wọn àná. ọba lè gbẹ́sẹ̀ lé kó gba ìyàwó kó gbọ́mọ. gẹ́gẹ́ bí wá ṣe wí ayé ti da ayé ọ̀làjú. àti wá ń fi ojú egbò tẹ̀lẹ̀. ọ̀pọ̀lọpọ̀ ọba àgbọ̀nrín ẹ̀sìn ni wọ́n ń jẹ lọ́bẹ̀. kí lẹ wí. àgbọ̀nrín ẹ̀sìn. làwọn ọba sì ń jẹ lọ́bẹ̀. ọba mi ni wọ́n ń jẹ lọ́bẹ̀. ọ̀pọ̀lọpọ̀ ọba ẹ ṣáà wò. ok láyé ìjọ wọn àná ọba lè gbẹ́sẹ̀ lé nǹkan ó sì bá lórí gbogbo. lè gba ìyàwó ìyàwó. ọba wá ju ọba lọ ọba àlù kan jọba àlù kan lọ ń jọ wọn àná. nígbà yẹn àwọn òyìnbó ò tí ì dé. nígbà táwọn òyìnbó dé wọ́n ti ní àlàkalẹ̀ tí wọ́n ń pè lófin. ẹ̀yin olóyìnbó ẹ̀yin ọmọ òde òní ẹ̀sìn pé kinní kan ní fundamental human rights. bẹ́ẹ̀ ni ẹ̀tọ́ ọmọnìyàn. ẹ̀tọ́ ọmọnìyàn. ẹ̀tọ́ yẹn wá ti gbé kalẹ̀ pé èmi ò nínú ilé mi baálé mi ni mí. ẹ̀yin ò nínú ilé yín baálé ni yín. ọmọ gan-an lé lẹ́tọ̀ọ́ tiẹ̀. ó lẹ́tọ̀ọ́ tiẹ̀. èmi gẹ́gẹ́ bí ọba tàbí baálé nínú ilé mi ohun tó bá wù mí mo lè ṣe pẹ̀lú àwọn ọmọ mi lópin ìgbà tí n bá ti. àbùkù tẹ́ ẹ̀ tàbùkù ẹnìkan kan. tí ò jẹun tí ó lè pa wọn lára. ẹ̀yin gẹ́gẹ́ bí ọba níbi tẹ́ ẹ wà ẹ̀yin lẹni tẹ́rítírì yín. nígbà kan ni mo jù yín lọ òfin ti sọ wípé àparò kan ò ga jù kan lọ mọ́ báyìí. tó bá tiẹ̀ wá ga òfin ní ọ̀la àkalẹ̀ pé lágbájá. kì í ṣe mí ní mọ̀ ní pé lágbájá báyìí ló ṣe ṣe. ọba fẹ́ burú ṣé ọba gbà lógì wọn là ń kọrọ ni. ọba tí wọn bá fẹ́ tẹ̀mọ́rẹ̀ ó gbalẹ̀ ẹjọ́ lọ. wọ́n pàṣẹ padé bíi pé òun ò dájọ́ lọ́wọ́ ara òun. tó bá pa á lódì bóyá mo gbórí ò ní gbé ọba mi àyàfi tó bá lẹ́dìí àpòpọ̀ pẹ̀lú àwọn ìjọba. ó dẹ̀ já wá wò ó nílẹ̀ Yorùbá lónìí tí wọ́n bá ń sọ̀rọ̀ nǹkan kan wọ́n ní empire nílẹ̀ Yorùbá lónìí Ọ̀yọ́ empire tó láàmìlaaka ni nígbà tí empire ń jẹ́ empire. a sì mọ bó ṣe nàyẹ́ sọ̀tún nàyẹ́ sósì nàyẹ́ síwájú nàyẹ́ sẹ́yìn láti pàṣẹ bí Ọ̀rànmíyàn ṣe bẹ̀rẹ̀ tó sì fi gbogbo ẹ̀ lélẹ̀. tá a bá wá ń sọ̀rọ̀ lóde òní ṣé ìjẹ́ agbára ìlú agbára àgbà náà ó sì bóde òní lọ. ayé ti dayé ọ̀làjú bàbá wa Awólọ́wọ̀ ó dẹ̀ ní mọ̀ọ́kọ-mọ̀ọ́kà ṣe pàtàkì nídìílé tí ẹ kàwé nídìílé tèmi akàwé àwọn kan ló ń jẹ ẹrú nígbà kan. tí wọ́n ń ṣẹrú lẹ́ńpáyà ń gbà yẹn. ṣé a lè lọ mú wọn pé ẹrú ni ẹ tí ì bá sí pé bọ́n ẹrú tí wọ́n bá pè lẹ́rú lèdè ẹni tó ti kàwé ṣé yóò wà. ṣé bọ́n ẹrú wà ní. ẹlòmíín bẹ́ẹ̀ tó jẹ́ pé bọ́n ẹrú wà. lọ́nà wo. bá a ti bẹ̀rù la bọ́mọ Yorùbá ń wí. bẹ́ẹ̀ náà ni ṣùgbọ́n ní òṣèṣí inú ìhùwàsí iná lẹ́tì mọ̀ pé léyìí ẹ lè gbéṣẹ́ gidi kan rán tó ju iṣẹ́ ràlẹ̀ràlẹ̀ rán lọ. èyí ó sì mọ sanwó fún wọn kò dàbí àtijọ́ tán ní sanwó fẹ́ rú. bí wọ́n ń sanwó fún náà bó tilẹ̀ jẹ́ pé bá a ti bẹ̀rù la bọ́mọ èyí àtìyàn látòdé ọ̀run ń kọ́ eléyìí ju eléyìí lọ ìṣesí eléyìí bí ó ṣe máa rí nìyí. ìjáyé empire ò sí mọ́ lóde òní. ayé empire yẹn tí èèyàn bá léèyàn ó lò ó òfin yóò fẹ́ gba agbádá lọ́rùn èèyàn torí wípé òfin ìjọba nígbà tí àwọn colonial master dé àwọn gangan wọn tiẹ̀ dá gbogbo wàhálà yìí nílẹ̀ wọn náà kún fúnpa nítorí pé empire tí wọ́n mú jẹ́ẹ́jẹ́ lolúkálukú ń gbé ìgbé ayé rẹ̀ láyé ìjọ wọn àná in fact láyé ìjọ wọn àná wọ́n ń pe kinní kan ní interclan war kí ni mo pè é. interclan war. ìlú kan a máa ṣígun sí ìlú kejì ibi tágbára ti dé nìyẹn o. abúlé sábúlé. àdúgbò sádùúgbò. ìletò síletò. bẹ́ẹ̀ ni ẹni tó bá ti win ó ti sọ tọ̀hún dẹrú ti wà lábẹ́ empire rẹ̀ náà ni. ìyẹn ló fà á láyé ìjọ wọn àná gbogbo ibi tí bàbá wa Aláàfin Ìgbà wọn gbogbo ibi tó ti fogun kó wọn tí agbára rẹ̀ dé àtàwọn Ọ̀yọ́mèsì rẹ̀ àwọn ni wọ́n pè ní empire wọ́n tún lọ submerge omi mọ́ empire lábẹ́ rẹ̀ ni ó wà. àmọ́ lóde òní
empire ò mú ẹnì kankan mọ́. empire ò fi gbogbo ara mú yàn. kò fi gbogbo ara àbí kò sẹ́ni tí empire lè mú mọ́. ẹ jẹ́ á pé kò fi gbogbo ara. lọ́nà wo ajẹ́pọ̀ ó sì lágbára nìkan. rárá tí ọba tó bá mọgbọ́n dà. tó mọgbọ́n dá. tó lò tí òun ní ò fẹ́ máa ṣe gìràgìrà. tí ò ṣe gìràgìrà. yóò rí àwọn tí ń bẹ lábẹ́ rẹ̀ kó jẹ̀pẹ́. ó dẹ̀ wá já wò ó tá a bá tún ní ká mẹ́nuba tó ṣẹlẹ̀ láìpẹ́ yìí nípa àwọn èèyàn tí gómìnà tó fi jọba nílùú Ọ̀yọ́ lára wọn la ti rí alága Ọ̀já. alága Ọ̀já yìí bí n tá a gbọ́ tó bá jẹ́ pé bẹ́ẹ̀ ni tó bá sì jẹ́ pé bẹ́ẹ̀ ló ṣe rí pé nígbà tí Ọ̀yọ́ keje nu Ọ̀yọ́ kìíní Ọ̀yọ́ kejì títí tó fi débi tó dé wọ́n bá àwọn alága Ọ̀já ń bẹ̀ ni. àwọn alága Ọ̀já ọ̀hún wọ́n sì ti gbà fún Aláàfin látọjọ́ tó ti pẹ́ bóyá nípa tipátipá àbí nípa ti afídúfẹ́dọ̀gbà àmọ́ lọ́yọ̀ òde òní báyìí fáǹfà ti ń wáyé ń bẹ̀ pàwàlà nílẹ̀ ibi tó didi Ọ̀yọ́ gan wà. ẹ ṣeun olóòtú bá a bá tún bá a lọ tá a bá bá a bọ̀ á padà sí pìlẹ̀ṣẹ̀ náà ni. bí báwo. yóò dáa fún yín mo sọ fún yín lẹ́ẹ̀kan pé ìtàn láyé ọjọ́un àná bí ìtàn ti sọ Lámúrúdùṣẹ́ àní àlejò ni Odùduwà àlejò ni Ògún àlejò ni ṣùgbọ́n alágbára ni wọ́n ẹ farabalẹ̀. ìgbà tí wọ́n wá dé àwọn tí wọ́n gbà wọ́n lálejò gẹ́gẹ́ bẹ ṣe wí a jẹ́ pé Aláàfin bá alága Ọ̀já níbẹ̀ yẹn ni. ìgbà tágbára Aláàfin dẹ̀ ju alága Ọ̀já lọ ó gbà fọ́lọ́run ó dákẹ́ ó ń wòye. ìgbà tásìkò wá dé tọ́lọ́mọ ó gbọmọ ẹ̀ tẹ́lẹ̀ṣọ̀ ó gbẹ̀ṣọ́ ẹ̀. tó fẹ́ rógo ẹ̀ ló padà. jẹ́jẹ́ ló yọ. ṣé ẹ mọ̀ pé ìyá tó bá sọ ló bẹ́wò ló bí ṣòkòtò. bẹ́ẹ̀ ni. ẹni ó fèyí jẹ òun náà ló tún fẹ́ gbà tó èyí lọ́wọ́ ilé ìfura wọn. ẹ wá jẹ́ àwò pẹ̀lú ọ̀rọ̀ tẹ́ ẹ farabalẹ̀ ẹ ó rí i pé nígbà tẹ́nìyàn ọ̀làjú ti dé ó ṣeé ṣe kálágọ̀ Ọ̀já náà ó ti máa wò látọjọ́ tó ti pẹ́ pé ọjọ́ wo mo fẹ́ bọ́. nínú ìtẹ̀mẹ́rẹ̀ yìí. Ọlọ́run wá ní kí opportunity ò dé ṣé bàbá ò ní gbà mú. kò sẹ́ni tí ó ra àǹfààní tí ò ní lò. mò ń gbádùn yín olóòtú. èyí tó wá túmọ̀ sí pé alága Ọ̀já ó rògbò ẹ̀ lò ó sì bẹ̀rẹ̀ sí lo ipò ẹ̀ padà kí wàá ní ìrètí agbègbè òun lẹ́yìn wá ọ̀la nítorí pé ẹni tí ó ti ń gapá lójú méjèèjì tẹ́lẹ̀ tí wọ́n wá bù lára ẹ̀ fún onílẹ̀ gangan ṣé wọ́n fojú rẹ̀ wòra wọn. ọ̀rọ̀ lẹ́sọ àwọn olóyìnbó ń pe kinní kan ní marriage of inconvenience. ẹ gbọ́. ìbájọṣepọ̀ tí ò dùn mọ́tún àtòsí nínú wọn kàn kó wọn papá mọ́ra ṣá. Nàìjíríà gan wọn kó wa pọ̀ lákọni ẹ̀yà mẹ́tẹ̀ẹ̀ta ìlú kan sí kejì nígbà tó kòlóní adé wọ́n gbé kan sábẹ́ ọ̀kan kò sì tẹ́ ẹni tá a wí lọ́rùn ṣùgbọ́n agbára ẹni tí wọ́n gbé sókè ju ẹni tí ń bẹ ń bẹ lọ ẹ ti ẹ̀gbọ́n náà ẹ mú ẹyẹ ẹ fi sínú kéèjì Ọlọ́run wá bá ń ṣe wọ́n sílẹ̀kùnlẹ̀ tó bá bọ́ sí yóò tún padà sínú ẹ̀ ni. kò ní fojú wẹ ẹni tó dé mọ́ bẹ́ẹ̀. ṣé yóò padà sínú kéèjì yóò lọ ni. òmìnir ládé ẹ wá ní ṣe bó tilẹ̀ jẹ́ pé tá a bá mọ̀ ọ́ ṣe tó bá dọjọ́ iwájú ọ̀tẹ̀ tútù ni o dúkù ó wà láàrin àwọn méjèèjì yẹn. tó ṣeé ṣe kó fa bí ogun abẹ́lé. kódà ó lè fa ogun gbogbogbò torí wípé ìjà tó ń bọ̀ ni. Aláàfin ò ní fẹ́ gbágbára lẹ̀. ẹni tó ń lo agbára tẹ́lẹ̀. kò ní fẹ́ gbágbára lẹ̀. bẹ́ẹ̀ ni. alága Ọ̀já ò sì ní fẹ́ kí wọ́n tún tẹ̀ ń mẹ́rẹ̀ mọ́. ó ti gbòmìnira. báwo ni wọ́n ṣe ń yanjú irú ẹ̀ torílẹ̀ Yorùbá wa yìí náà ni. ọ̀nà àbáyọ yóò tó bíi méjì tàbí bíi mẹ́ta. ẹ ṣáà wò ó. àkọ́kọ́ òun ni kí á mú ohun tá à ń pè ní the concept of ọmọlúàbí. ìjẹ́ ọmọlúàbí. tí concept of ọmọlúàbí yẹn tí a bá jọ mu. ẹgbẹ́ kìíní ẹgbẹ́ kejì wọ́n wá máa rò ó pé kò dáa kó gun ọbẹ̀. ó dáa bàbá kí ló fà á tá a fi ń bára wa jà? ṣé nǹkan tẹ́ fẹ́ ni? torí wípé irú eléyìí sìn nǹkan tó ti wà láti ọdún tó ti pẹ́ a sì fẹ́ gé lọ́pàá kan pọ̀n kò lè rọrùn bẹ́ẹ̀. wọ́n ti gé léyìí o. tó bá wá gé àfi ká fi concept of ọmọlúàbí ká fi tó. ta ni ó fi tó. ẹgbẹ́ méjèèjì ọba ò lo diplomacy kan Aláàfin ò lo diplomacy.
alága ọjà ó lo diplomacy ibi ọba yẹ kó tẹríba níwọ̀nba fún aláàfin ṣé mọ̀ pé síbẹ̀síbẹ̀ náà ọba náà aláàfin náà máa jẹ aláàfin ni. aláàfin láláàfin mọ jẹ. wọ́n ti classify rẹ̀ first class ọba wà second class wà mi ò mọ̀ bóyá third class wà nípele ìpele mo rò pé síbẹ̀síbẹ̀ náà first class ọba náà ni bàbá wa aláàfin jẹ́ àbí báyẹn kọ́ ni. ẹ mọ̀ pé ìjẹ́ first class second class ó yàtọ̀ sí iyì lára ọba tẹ́ ń pè ní ìjẹ́ ọba lẹ́ẹ̀kan. kí lẹ rí tẹ́ fi sọ̀yàn olóòtú. ẹ̀yin náà lẹ sọ ara àlàlọ́yẹ̀ tẹ́ ti fún wa lórí ètò ni. àwọn ọba yìí náà gangan fúnra ara rẹ̀ kó ní kálukú tún múra gẹ́gẹ́ bẹ́ẹ̀ sì sọ kó ń kálukú lọ wá wọn tí ń jẹ́ ìjẹ́ ọba ìwé mímọ́ kò lè jẹ́ ká jẹ́ ọba o. ìwé mímọ́ bíbélì ìwé mímọ́ mo kàwé. ìwé mímọ́ kò lè jẹ́ ká pé ọba ni wá torí wípé ọba alákòóso àṣà alákòóso ìṣe ìbílẹ̀ ẹni tó súnmọ́ aráàlú tá a fi ọgbọ́n àti òfin kọ́la lè fi lò ó ìdí nìyẹn tó fi jẹ́ pé mímọ̀ ìwé tàbí ìwé mímọ́ ò lè jẹ́ pé ká fi jẹ ọba ó kàn lè jẹ́ kó mú un pé láyé òde òní yóò ṣèjọba bí wọ́n ṣe ń ṣètọ́jú òní ṣùgbọ́n tó o bá fẹ́ ṣe àkóso tẹ́rítírì rẹ o gbọ́dọ̀ ní the concept of ọmọlúwàbí. ẹgbẹ́ àwọn bá wa lọ bọ́ bá wa láti Canada kan. ó sì gbọ́dọ̀ ní nǹkan tí ń jẹ́ ìjẹ́ ọba ohun tí ń jẹ́ ìjẹ́ ọba tí ó fi hù lára rẹ yóò súnmọ́ àwọn àgbàlagbà ni. àwọn àgbàlagbà. àwọn àgbàlagbà ni ó gbé ìjẹ́ ọba sí ẹ la nígbà tí wọn ò tí èèyàn wọn bí ifá ṣe yàn mọ́ tó bá jẹ́ pé ẹni oríṣàdá correctly ni ìjẹ́ ọba ni ìbẹ̀rù lásán bàbá wa Adéyẹmí kọ́lọ́hún fọ̀rùn kẹ́ mo rí bàbá lọ́jọ́ kan mo mọ̀ pé ọba làwọn eléyìí Aláàfin of Ọ̀yọ́ tó wájà kílẹ̀ ògbórí fún wọn tẹ bá ń wo bàbá lókèrè báyìí ojú rẹ̀ lásán kò sẹ́ni tó jẹ́ gbójú ẹkùn bí ọ̀sáwó ni ìjẹ́ ọba nìyẹn ìsọ̀rọ̀ bàbá ìjẹ́ ọba ni. wọ́n yẹ kó bá ti ń jẹ indomie. àwọn bàbá ò jẹ indomie. ọba ti lè wọ́n jẹ indomie. bóyá àwọn ọba ti ń jẹ àwọn ọba òde òní tó bá jẹ́ pé indomie pọ̀ èmi ń gbà wọ́n lámọ̀ràn kí wọ́n lọ wá nǹkan tá a fi jẹ ọba ìwé kọ́ o agídí kọ́ o torí nínú àwọn tí ẹ bá lérò pé jùlọ tí ìjọba bá ń bẹ lára wọn tí wọ́n bá gbá ọba mi ń dì. ẹ láyé òde òní náà ti rí páwọn kidnapper ń jí ọba gbé bóyá ìjẹ ọba náà ni ò sí lára wọn. ìjẹ ọba ń bẹ lára wọn. kí ló dé tó wá fi ọba jí gbé. ọba kan lérí àwọn Ondo State ó ṣe gudugudu méje ó ṣe yàyà mẹ́fà ṣùgbọ́n wọ́n fi ìjẹ nìyẹn ọ̀pọ̀ ènìyàn jù ú lọ. alága mọ̀ lẹ́ ń sọ. wọn bá ìjẹ́ ọba tí ń bẹ lára rẹ̀. ọba ni èmi náà mọ̀. wọ́n mọ̀ pé yes ọba lélẹ́yìí ọba ni. ṣùgbọ́n ìjẹ́ ọba kan tó kù tí ò fi kún òun ni wípé tí ilẹ̀ bá kó bírí báyìí àwọn ọbàjọ́ wọn pòórá ni àwọn ọbàjọ́ wọn pòórá kinní kan tó kù nìyẹn so gbogbo mo pàrọwà fún gbogbo lọ́balọ́ba ẹ má fi ìwé tẹ́ ẹ kà ẹ má fi ṣe ọba léwà. wọn ò fi ṣọba. ẹ lọ wá ìjẹ ọba lọ́dọ̀ àwọn àgbàlagbà ohun tí ń jẹ́ ìjẹ ọba nìyẹn. mo ti sọ lẹ́ẹ̀kan bí wọ́n ti ń jẹ noodles. kó wọn má jẹ noodles mọ́. káwọn bá wọn jẹ noodles. wọ́n máa lọ jẹ rẹ̀kùrẹ̀kù. wọ́n máa lọ jẹ ẹ̀fọ́ kí wọ́n bọ́ sí. wọ́n jẹ gbúre tó dáa ewúro. tí a bá ń pè ẹ̀fọ́ ewúro ìgbín òun nìkan kọ́ àwọn bàbá wa mọ̀ bí wọ́n ṣe pa á pọ̀ fún ní kúkúrú èdè kí wọ́n padà sípìlẹ̀ tọ́jọ́ pé tí wọ́n bá ń bọ̀ wọ́n máa pa kìràkìrà. kí wọ́n má jẹ noodles. tí wọ́n bá ń jẹ ráìsì tí wọ́n ń jẹ ń sìn atẹ́gùn ni kábíyèsí ibi tẹ́ bá wà ó mi ò bú yín o. kí wọ́n má jẹ noodles. ẹ má jẹ noodles mọ́ o ẹ má pẹ́ lórí ìrẹsì àti ìmájí. kọ́ wọ́n má jẹ noodles mọ́. ẹ má jẹ noodles. ti fọ́ọ̀kì kọ́ báyìí ti fọ́ọ̀kì ilẹ̀ Yorùbá yàtọ̀ sí yùn. ilẹ̀ òyìnbó ni wọ́n ń jẹ̀yẹ kò kàn wá ó wá ìjẹ ọba lọ́tọ̀ ni so ẹ̀yin àwọn lọ́balọ́ba wa ẹ súnmọ́ àwọn àgbàlagbà kí wọ́n fi ibi tí àfi jẹ ọba kó fi hàn yín. tábà ní ká wò ó lórí ọ̀rọ̀ àwọn ọba ìbáyìí ní ìsìn bá a ti ń sọ yìí kò sí bá a ti ṣe náà tẹ́nítẹ́ní tèkísà ń ta àtàn àwọn ọba yìí náà ń tiwa kó lè bá a dá òun la ṣe ń gbé gbogbo ọ̀rọ̀ yìí yẹ̀ wò àmọ́ tá a bá ní ká wò ó ọba lóde òní wọn lábẹ́ ìjọba àbílẹ̀ ni wọ́n wà. bẹ́ẹ̀ ni ọ̀làjúdé àwọn gbàgbé àṣà ìdílé wa nǹkan méjì ló fà á. èwo ló ń bẹ lábẹ́ kọ́bọ̀ wọ̀ lábẹ́ ìjọba àbílẹ̀. nǹkan méjì ló fà á ara nǹkan tí ó jẹ́ kí àwọn ọba kí wọ́n ó di ẹni mi ìmọ̀ bí mo ṣe lè pè láwùjọ ẹni yẹpẹrẹ tó ẹ̀yin wí láwùjọ
kí lẹ wá náà mọ̀ tẹ́lẹ̀. ìdí ni wípé ẹni kí wọ́n di ẹni láwùjọ so ìdí tí ó fà á náà ní àkọ́kọ́ ojú kòkòrò owó, ojú kòkòrò ìwápò, ojú kòkòrò owó nítorí wípé ìjọba ní ti ń fún wọn lówó ń sìn. Láyé ijọ́ wọn àná ìjọba ò fún wọn lówó, ẹni tó sì lẹ́rú ló lẹ́rù. Ìgbà tán bá ti ń fún ẹ lówó, Yorùbá ní tí wọ́n fún lóúnjẹ tẹnu bá jẹ ojú òtì, tí òòrè ìjọba bá dé ọba yìí náà wọ́n gbé fún àwọn ní òsì fẹ́ kúrò níbẹ̀. èèyàn sì lè jẹ́ pé èèyàn kó já ta èèyàn kó ní bóun tẹni ọ̀hún ṣe jẹ́. Kò possible. tó wá yẹ kí gómìnà wọn dá sọ̀rọ̀ ọba. Àwọn ọba náà fúnra ara wọn àfikọ́ kápá ọ̀kanjú àwọn láwọn àyè kọ̀ọ̀kan. Kò yẹ tí a bá fẹ́ wò ó lábẹ́ bó ti lámẹ̀tọ́ ló ti yóò rí. bó ti yẹ kó rí, kò yẹ kí àwọn lọ́balọ́ba kí wọ́n wà lábẹ́ ìjọba. tẹ́ ẹ bá wá ní kò yẹ kí lọ́balọ́ba ó wà lábẹ́ ìjọba, ṣé ìwà táwọn ọba ń wù yìí yóò gbé wọn kúrò ní òde tí wọ́n wà? Ó ṣeé ṣe, torí wípé tí wọ́n bá kúrò lábẹ́ ìjọba kò ní tún jẹ́ pé ìjọba ni ó máa yan ọba lé wa lórí, torí pé a padà síbi. Mi ò ní ṣó ṣeé ṣe ìwà tí àwọn ọba wa ń wù. A ti sọ pé àwọn ọba wa ń jẹ lódùsì báyìí. Okay. Ìwà kábọ́ sórí ayélujára, kí ní orí ọba kan dá, orí ọba kan ò dá, ọba ń bú ọba. Nígbà tó bá bú ọba, ṣáwàlá yanjú áwọ̀ wọn ni, ṣe báwà ló yẹ ká káwọ̀ lọ́dọ̀ wọn, àti irú ìfẹ́ ìwà bẹ́ẹ̀ bẹ́ẹ̀. Ṣé ìwà òun gan lè mú wọn kúrò nínú ìhámọ́ tí wọ́n fi wọ́n sí lábẹ́ ìjọba? Tí wọ́n bá ní concept of ọmọlúàbí, tí ọba ò dá sí ìyẹn ọba mọ́, tàbí tí ìjọba ò dá sí ìyẹn ọba mọ́, àwọn afọbajẹ wọ̀nyẹn ó ní àwọn àyè kan tí wọ́n ó mú ọwọ́, ó sì ní àwọn èèwọ̀ kan tí wọ́n ó kà fún wọn. Farabalẹ̀ dáhùn ìbéèrè ni. Máa padà síbẹ̀. Tí wọ́n bá mú wọn wọbi tó yẹ kí wọ́n wọ̀ yẹn, kí wọ́n sọ èèwọ̀ fún wọn. Látara ìsọ èèwọ̀ yẹn fún wọn, yóò jẹ́ kí wọ́n ó lè mọ̀ wípé ọba báyìí bó ti yẹ kó o ṣe sí nìyí láyé abẹ́ àṣà ìbílẹ̀. Kò ní jẹ́ kí ọba kan máa ṣe kọ́ńtákọ́ńtá sí ọba kejì nítorí wípé ó ní ọ̀nà tí wọ́n fi lè máa bọ̀wọ̀ fúnra wọn láwùjọ. Ibi tèmi fẹ́ lọ nìyẹn. Ó dẹ̀ jẹ́ àwò báyìí, bóyá ibà gbé gba ọ̀nà míì ẹ tún lè yànnà náà dáadáa. Wọ́n ní bí ọ̀ka bá ṣíwájú tí paramọ́lẹ̀ tẹ̀lé, tó ní rúru ejò yòókù tí gbogbo ń wọ́ rúru bọ̀ lẹ́yìn. Tágbà òjòlá ń wọ́ rúru. Ta ni bàbá ẹni tó fẹ́ kojú afàyàfà? Nígbà tí Aláàfin ò bá ṣọ̀rẹ́ Ọ̀ọ̀ni, ká mọ̀ sọ káwọn náà mọ̀ gbọ́. Bẹ́ẹ̀ni. Nítorí kò sẹ́ni tí wọ́n jọba lórí bí òṣà wa yìí náà. Àwọn aráàlú náà ni. Báláàfin ò bá ṣọ̀rẹ́ Ọ̀ọ̀ni, Ọ̀ọ̀ni ò ṣọ̀rọ̀ Aláàfin, Aláàfin ní Tolúbàdàn tún bá wo, ń bọ̀ tún yá Olúwo náà tún dédé bọ́ta yóò tún sọ tiẹ̀ gẹ́gẹ́ bí ọba. Àrọ́bá fín o, a máa gbọ́dọ̀ sọ̀rọ̀ ikẹ́ lè mọ̀ pé àwọn ìwà kan wà táwọn ọba ń wù tí ń dojú táwọn tó ń ṣèjọba lé lórí. Bí wọ́n bá tẹ̀ wájú pẹ̀lú gbogbo ìwà yìí, ṣó ṣeé ṣe kí wọ́n kúrò nínú àhámọ́ tí wọ́n wà lábẹ́ ìjọba? Ọ̀rọ̀ lẹ́sọ olóòtú. Ìdí tó fi jọ́rọ̀ nìyí, ọ̀pọ̀lọpọ̀ ọba náà ló ń hùwà tí ń dojú tini. Ìsọ̀rọ̀sí, ìhùwàsí, a sì ti sọ fún wa wípé ayé ti kò láyé ijọ́ òun àná táwọn lọ́balọ́ba ń jayé fàmílétè kí n tutọ́. Òfin ti dé, ó ti fẹnu ààlà sílẹ̀ fún ẹnìkọ̀ọ̀kan. Tí wọ́n bá kọ̀ǹtínú pẹ̀lú ìwà báyìí, ayé ijọ́ òun àná rí ọba ẹni àwọn táwọn bá ń gbéra wọn sórí social media tó wá dẹnu yẹpẹ wọ́n rí wọn lónìí wọ́n rí wọn lọ́la. So tí wọ́n bá lè kápá ọ̀kọ̀jú àwọn, tí wọ́n sì padà sí ìgbà àwáṣẹ̀, ìsọwọ́sọ̀rọ̀ wọn àní lábẹ́ concept of ọmọlúàbí náà ni ó wà. Ìsọwọ́sọ̀rọ̀ wọn sẹ́nìkejì wọn láàrin ìlú lórí social media yóò yàtọ̀, torí pé ọba ọ̀kan lè máa sọ̀rọ̀ pùpùpùpù lórí afẹ́fẹ́. Ó máa ń ní controlled language. Ó ti yé ọba yìí sọ̀rọ̀ lọ́pọ̀lọpọ̀ torí pé àṣẹ ni tọba. So tí àwọn lọ́balọ́ba wa tí wọ́n á rọ̀ wọ́n kó má jẹ́ pé gbogbo ìgbà lórí social media láti máa rí wọn. Tí wọ́n bá dẹ̀ fẹ́ sọ̀rọ̀ káwọn náà mọrú ọ̀rọ̀ tí wọ́n máa sọ, kó má jẹ́ ọ̀rọ̀ tí ó tàbùkù wọn, nítorí pé tẹ́lòmíì bá sọ̀rọ̀ jẹ̀bùtù báyìí pé sọ́ba náà rèé. Ọba mi àti wọn máa sọ̀kò ọ̀rọ̀ sí ọba mi gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe wí. Kí ló fà á tí wọ́n fi ń ṣe bẹ́ẹ̀? Ṣé wọ́n rí ọba kejì gẹ́gẹ́ bí ẹni tó kéré sí wọn ni o, àbí wọ́n fẹ́ wòye pé àwọn ju ọba kan lọ? Ní ìgbà mìíràn
nítorí ẹ̀sùn òyìnbó kan tí mo dì mú ẹni kìíní kan complex ló ń ṣe wọ́n. superiority complex àbí. ló ń dà wọn ba láàmú. ó ń da ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì láàmú níbù láàrin ìlú tẹ́nìkan má ti wò pé okò mi ju eléyìí lọ agbára mi ju eléyìí lọ ìjọba mi ju eléyìí lọ yóò máa fàjà ní. ṣùgbọ́n tó o bá fún níwọ̀nba ọ̀wọ́ tiẹ̀ òun náà fún ẹ nípọ̀lọpọ̀ ọ̀wọ́ tiẹ̀ náà. ìdí nìyẹn tó fi jẹ́ pé a gbọ́dọ̀ fọmọlúàbí kún ohun tí a bá ní lọ́wọ́ lóòótọ́ ọba ni wọ́n kábíyèsí gbogbo ibikíbi tẹ́ ẹ bá wà kádé ó pẹ́ lórí kílẹ̀kẹ̀ ó pẹ́ lọ́rùn ó yẹ kí ìbọ̀wọ̀ fún àwọn ọba sọ́ba kó jọ wà láàrin ara wọn kódà kó jẹ́ pé wọ́n jìnnà síra wọn kétékété bí sámà jìnnà sílẹ̀ ó yẹ kí àwọn ọba náà ní ìbọ̀wọ̀ fúnra wọn láwọn ààyè kọ̀ọ̀kan ìyẹn lè pe ó lè mú àlàáfíà wá lórílẹ̀-èdè àti láàrin ìlú gẹ́gẹ́ bí mo bóyá mo dáhùn béèrè yìí. ètò túmọ̀ sí pé bí àwọn ọba bá tẹ̀síwájú láti mọ wà tí wọ́n ń wù lóde òní. kò lè sí ìsinmi kankan wàhálà náà ló máa bí. wàhálà ni ó mọ bí. wàhálà ló máa bí. ta ló ga jù lábà èmi ga jù ọ́ ìwọ ò jù ọ́ wàhálà ló máa bí. àyàfi kí wọ́n ní sùúrù kí wọ́n jẹ́ àpẹẹrẹ rere fún àwa tí wọ́n ń ṣe. ẹ jẹ́ ká padà sí orí ọ̀rọ̀ Alágọ̀ọ́jà àti Aláàfin. Okay. Gómìnà Ṣèyí Mákindé òun ló gbé àwọn ìgbésẹ̀ ọ̀hún gẹ́gẹ́ bí agbára tá a fún un. Aláàfin lọ ilé ẹjọ́ o lórí ọ̀rọ̀ ọ̀hún pé kán mọ́ gbà kán fi wọ́n jẹ nǹkan kan kúrò lórí ẹ̀ látijọ́ á sì pọba ní kábíyèsí. Nígbà tí gbogbo ẹ̀ ṣẹlẹ̀ gómìnà ṣe ní tí ó ṣe èmi rí pé gómìnà ń kábíyèsí báyìí. Bẹ́ẹ̀ni. Gómìnà ló ní ọba ń jẹ́ kábíyèsí àmọ́ gómìnà ń kábíyèsí torí òun ló ṣe tí ó jẹ́ pé kò sẹ́ni tí ó yẹ lọ́wọ́ ẹ̀ wò. ẹ ti ẹ̀fẹ́ yẹ lọ́wọ́ ẹ̀ kò gbà. agbára ọ̀ka. bọ́ba ti ń ṣe látijọ́ nù òun ní wá ń ṣe bẹ́ẹ̀ báyìí ó dáa káyìn gbàpò tí kò jókòó. ṣé ó yẹ nítorí gómìnà náà ọmọ Yorùbá ni ṣé ó yẹ pé kí gómìnà ó wò ó sùnsùnsùn kó sì wò pé jẹ́ ń ṣe kínní láì wo kí làtúbọ̀ tán ẹ̀ lẹ́yìn wá ọ̀la. ọ̀rọ̀ ńlá. nítorí inú Alágọ̀ọ́jà ó dùn wípé wọ́n gba ẹ̀tọ́ ọ̀hún fóun bí àdúrà àwọn ọmọ lẹ́yìn Kristi ni wọ́n ní kólógó gbogbo ẹ̀ padà. ẹni tó sì ń lo ògo tẹ́lẹ̀ kò ní wo náà kó jògó lẹ̀. bí gómìnà bá wá fẹ́ dá sí i tó sì mọ̀ pé ẹni tó ń lògo tẹ́lẹ̀ kì í ṣèyàn lásán nínú àwọn ọba ṣé bí wọ́n ti dá sí i lóye orí. ẹ ṣe olóòtú ohun tí Àlàjò ó dálẹ̀ agbára rẹ̀ ò lè ká ohun tí òfin ó dálẹ̀ agbára rẹ̀ ò lè ká torí wípé gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe wí tó bá jẹ́ pé wọn ó tọ̀ bó ṣe yẹ ó yẹ kí gómìnà náà tọ̀ lẹ́sẹẹsẹ bí wọn ó tiẹ̀ ṣe é kò yẹ kí wọn jà nípa lórí bàbá wa Aláàfin ó yẹ kí ọ̀rọ̀ wà lábẹ́lẹ̀ ṣùgbọ́n gẹ́gẹ́ bí a ṣe sọ lákọ̀ọ́kọ́ ayé ti da ayé òyìnbó à ń fojú egbò tẹ́lẹ̀ nígbà tí a ti gbé agbára ìjọba tó ti ju ti ọba àánú lọ tó sì di pé ayé ti da ayé olóṣèlú ẹni ó bá súnmọ́ ni tàbí ẹni tó bá ṣẹni olóṣèlú mọ̀ bá a ṣe fìyà jẹ. ẹ gbọ́. ṣébi ìtọ́ba wà ní. kò wá ó jọ gàtí kò jọ gàtí mo bá ẹ sọ̀rọ̀ o ò gbọ́ mo ní o ṣe báyìí o sì ló gbà àti ò bá ṣe bí mo ṣe fẹ́ ọ̀nà tí màá gbà yọ sí ẹ nìyí àbí bẹ́ẹ̀ kọ́ ló lọ já sí yẹn ni. bẹ́ẹ̀ni. ó yẹ kí wọn tó bá jẹ́ pé wọ́n mú lẹ́sẹẹsẹ tí wọ́n fi pẹ̀lẹ́pẹ̀lẹ́ tọ̀ ni wọ́n bá ti ẹ̀sọ́ gbà á lọ́wọ́ bàbá wa Aláàfin pé a fẹ́ fún babaládé o Aláàfin a sì fẹ́ kó bá wa fọwọ́ sí i èmi ni bàbá yín lónìí torí pé agbára àjọba ń bẹ lọ́wọ́ mi ẹ jẹ́ ká jọ jọ síra wọn a fẹ́ fún ìwọ bàbá wa Alágọ̀ọ́jà a fún wọn ní adé rẹ báyìí lórí sí báyìí o ìwọ Aláàfin a fún ẹnìyàn ládé ló ti bó tilẹ̀ jẹ́ pé láti ìjọ náà ló ti ń jẹ bàbá lórí wọn ayé ti lajú kí ayé ó tún lè gbé pẹ́ẹ́lí sí àfẹ́ fún wọn ládé ó yẹ kí àsọyé ó jọ wà èyí tẹ́yìn olóyìnbó ń pè ní mutual understanding ṣùgbọ́n àyè ìjọba ò ní fẹ́ gbàyàn torí pé agbára ìjọba ó ju ti àwọn lọ́balọ́ba lọ. àtúbọ̀tán ẹ̀ wá ń kọ́. ó máa lágbá díẹ̀ torí wípé ohun tá a ṣe lénìí ohunkóhun tá a bá fèlè ṣe ọ̀rọ̀ ìtẹnilọ́la ẹ tó máa bí lọ́jọ́ iwájú ẹnìkan ò lè mọ̀. ẹ mọ̀ pé ọ̀tọ̀ ni láyé ìgbà tí Ifẹ̀ àti Mọdákẹ́kẹ́ ń fa tiwọn
béèyàn ó bá kọjá ládùúgbò náà yóò mọ ka oríṣiríṣi ni kó tó kọjá ń bẹ̀. àmọ́ ká dúpẹ́ lọ́wọ́ irú ọba tí Ilé-Ifẹ̀ ní tó fọ̀tún mọ́ra tó fòsì mọ́ra tó wòye pé ẹjẹ́ àjọ ṣe kínní ẹnìkan ò lólé ayé gbó, ìgbà ní gbogbo nǹkan oníkálukú sì ṣe ní bọ̀wọ̀ fún mi kí n bọ̀wọ̀ fún ọ, nǹkan sì ń lọ dáadáa. ṣé ìyẹ̀kírú ẹ̀ wáyé ní Ọ̀yọ́ náà? irú nǹkan tá à ń wí nìyẹn, nǹkan tí à ń pè ní concept of ọmọlúwàbí gan-an ni bàbá wa ò ní sí. tí ò wáyé kó wáyé bàbá wa lọ́yọ̀ọ́. ò fẹ́ mọ̀ pé nìkan ta àbùkù sí àwọn. lára ẹni tí Sunday Igboho àtọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn bẹ́ẹ̀. ẹ wo ìbáṣepọ̀ láàrin àwọn àtolúwo pẹ̀lú gbogbo nǹkan tí àwọn bàbá wa Olúwo ń sọ sí. àtúrí ibi tí kábíyèsí ti sọ wípé kí wọ́n bóun wípé àwọn ti wá sí ọ̀dọ̀ Olúwo lé àwọn o. so bàbá yẹn ó ní àmúmọ́ra sọ́kàtúnṣọba ẹ̀ le, ó dẹ̀ ní ìjẹ́ ọmọlúwàbí. mo lè sọ pé ìjẹ́ ọba ń bẹ lára bàbá yẹn. ìjẹ́ ọba ń bẹ lára Ọọ̀ni. torí pé diplomacy náà nìyẹn. tó bá wù wọn àwọn náà lè dá wàhálà lẹ̀ pẹ̀lú Olúwo. èmi lórí irun gbogbo yín o. ó ṣe lè máa rí mi fi. ṣùgbọ́n bàbá yẹn ò kíá. tó bá tún dàrin gan tẹ bá rí ọ̀yàyà tún wà lára rẹ̀. bàbá Ọọ̀ni yẹn yóò sọ yàyà sí ẹ̀. so irú ìwà báyẹn, ìwà pẹ̀lẹ́kùtù, ìwà ká ní àmójúkúrò, torí bàbá yẹn ní àmójúfò, kò ní wò pé lágbájá ṣẹ̀mí, kò ní tọ́mọ láíláí. so nǹkan tí tó ṣodo sí ara wọn tí wọ́n ń pè ní concept ọmọlúwàbí àti ìjẹ́ ọba nìyẹn, torí pé embodiment of tradition and culture òun ni bàbá yẹn. torí pé ó gbọ́dọ̀ lámọ̀ra, orí tí ó kó orí tútù àtòrí gbígbẹjọ, ó ní láti ṣe kíni, ó ní láti ní sùúrù. bàbá yẹn ní sùúrù ni Ọ̀ṣun fi ń túbà tó ń túṣẹ. mo fẹ́ mọ̀ wípé tàbí mò ń rò wípé tí bàbá wa ò ní bá tiẹ̀ gbọ́ wípé àwọn lọ́balọ́ba kan ń jà ní tẹ́rítírì ọ̀hún, bàbá wa ó lọ bá wọn tí ó sì ṣe kíni, yóò sì yanjú ẹ̀. yóò yanjú ẹ̀ fún wọn. kò kọ̀ láti bẹ̀ wọ́n kọ̀rọ̀ pé wá lóòótọ́ èmi lórí adé pátápátá, ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ mo bẹ̀ ẹ́. yóò tún lọ bá ìkejì náà. so mutual understanding ó dẹ̀ ṣẹlẹ̀. bírò rẹ̀ bá wá ṣẹlẹ̀ ní stéètì míì náà nírú ọ̀dọ̀ wa yìí, àwọn lọ́balọ́ba wa kọ́mọ ọ̀dọ̀ ó ṣe kíni, kó fọgbọ́n ṣe é. ṣe bí kìlú ó sàti tòrò ni irú eléyìí tó fẹ́ wáyé nsìn, bí ká pé ó tutù ni kò ní ni àmọ́ ọmọ tó lè bí lọ́la nsìn. pẹ̀lú tí ń bẹ ńlẹ̀ yìí, ọmọ tí ó bí yóò fẹ́ kíra bí wọ́n bá fi nǹkan gidi tó. kọ́lọ́run ó bá wa tò nílẹ̀ yóò bá ní. kí làmọ̀ràn yín fáwọn ọba lápapọ̀? ọba lápapọ̀ kí wọ́n fìmọ̀ ṣọ̀kan náà ni, torí wípé tí wọn ò bá fìmọ̀ ṣọ̀kan ìlú ò ní tòrò, kò ní sí lọ síwájú. àwọn investors, àwọn olùdókòwò lábẹ́lé àti lókè òkun, wọn ò ní fẹ́ wá sí ìlú tí wọ́n bá gbọ́ pé gbómi sí omi ò tó wà, yóò sì máa ṣàkóbá fún wa lára. àwa ọmọ òlúgan àní rójú ráyè torí pé iṣẹ́ tí àwọn ọba kọ̀ọ̀kan gbà gẹ́gẹ́ bí olórí ìlú, gẹ́gẹ́ bí alákòóso àṣà, òun ni wípé láti mọ pẹ̀tù síjà láàrin ìlú. nígbà táwọn náà wá ń bá ẹnìkan jà lọ́wọ́lọ́wọ́, ẹni tó yóò pẹ̀tù wá dẹ̀ntì ń jà, ta ni ó wàá pẹ̀tù sí? níbi tó lọ́n jà lọ́hùn ṣé ó lè rójú ìlú rẹ̀ gan. ibẹ̀ níjọba ti ń wọlé sí wọn lára. ìjọba ò sì ní fẹ́ kí wọ́n da omi àlàáfíà bí kankan rú. ìwọ tó bá rí ipò fẹ́ kọjá yìí, ìjọba ó gbẹ́sẹ̀ lórí ẹ̀. àmọ̀ràn fáwọn ìjọba gan, nítorí mo lè jẹ́ gómìnà kó sì wù mí kí n dá sí nǹkan, ọgbọ́n ọmọlúàbí, nítorí tọ̀yọ́ àtọ̀gọ́ ọ̀já báyìí n tó ń dẹ́rù bá ni ọ̀tún ẹni tí wọ́n ti fà kúrò nú ẹrẹ̀ ò ní fẹ́ padà sínú ẹrẹ̀. ẹni wọ́n sì gba nǹkan lọ́wọ́ ẹ̀ ò ní fẹ́ ẹni wọ́n sì gba nǹkan lọ́wọ́ ẹ̀ náà ò ní fojú rewọ ẹni tí wọ́n mú jáde. kí làmọ̀ràn yín fáwọn olóṣèlú, àwọn gómìnà? ẹ jẹ́ ká pé ìjọba. ìjọba ni ká pè é. ìjọba ni kẹ́ ẹ jẹ́ ká wáyé. ìjọba bẹ̀rẹ̀ láti ìjọba local government, ìjọba ìbílẹ̀. lábẹ́ ibi tán fáwọn ọba gan sí. ìjọba tọ́lọ́ ó sì bá wa yọ wọ́n kúrò ńbẹ̀. àmì ìjọba ìpínlẹ̀ àti ìjọba orílẹ̀-èdè. ẹ má jẹ́ ká máa fi gbogbo òfin ṣe gbogbo nǹkan, torí òfin wà, àṣà wà. mo wá rọ ẹ̀yin ìjọba wa, níbi tí àáwọ̀ bá wà, tí a bá mú un lákọ, ọmọ tó máa bí ìgbà tẹ́yìn bá kúrò lórí àpèrè nìjà tó máa bẹ́ sílẹ̀ lórí ọ̀rọ̀ yìí. mo wá rọ gbogbo ìjọba, àwọn lọ́balọ́ba tó bá ń jà, ẹ dákun ẹ mọ́ bá lo diplomacy, ọgbọ́n ẹ̀wẹ́, tàbí the concept of ọmọlúwàbí táwọn bàbá wa sọ, toró ní báwọn bàbá wa ṣe é ṣe nígbà yẹn. àwọn tó le bí alápàárà láyé ijọ́ òun àná
tí wọ́n jẹ́ alágbára tí wọ́n di ògùn mú tó jẹ́ pé tí wọ́n bá sọ ọlọ́pàá kan pé ìwọ níbẹ̀ yẹn kí ẹ̀jẹ̀ ọgbẹ́ lára ẹ̀. yóò gbẹ o yóò gbẹ. tínú bá fẹ́ bí wọn pátápátá ó ní bí wọ́n ti ń ṣe àwọn baálẹ̀ tó sá wà lábẹ́ wọn gbà yẹn náà sáà wọ́n máa ń kọjá ìyè wọn síra wọn àwọn ọba ìlú míì sáà máa ń kọjá ìyè wọn síra wọn ṣùgbọ́n láyé jọ̀wọ́n àná sùúrù ìwà ọmọlúàbí kí ni Ifá kọ́ wa kí lọ́pẹ̀lẹ̀ kọ́ wa èyí tó tiẹ̀ tó wá yà mí lẹ́nu ẹ̀sìn kínní ẹ̀sìn kejì tó jẹ́ ẹ̀sìn òkèèrè ìwà ọmọlúàbí làwọn náà ń sọ̀rọ̀ bá torí pé wọ́n ti ń bẹ nínú ẹ̀sìn kínní ìwé Kùránì àti Bíbélì òun ni pé ṣe dáadáa ẹ mọ́ sáì dá tẹ bá rí tí nǹkan fẹ́ bàjẹ́ tẹ bá pẹ̀tù sí àárín wọn tẹ lo ọgbọ́n kùtù pẹ̀lẹ́kùtù gẹ́gẹ́ bí ọmọ Yorùbá ẹ̀yin yóò fẹ́ mú àlàáfíà wá tí mo rọ gbogbo ẹ̀yin ìjọba ẹ jọ̀ọ́ ẹ dákun nítorí Ọlọ́run ayé ibi tí ìjọba ọba méjì bá ń jà síra wọn ẹ má wò pé ẹnìkan ní tí ẹnìkan ẹ̀ ṣe tí tàbí ẹnìkan ṣe ohun tẹ́ ẹ fẹ́ ẹ wá mú orí kan ẹ fi dá wàhálẹ̀ láàrin wọn nítorí pé bàbá wa Awólọ́wọ̀ nínú ọ̀rọ̀ rẹ̀ ẹ má bínú. ẹ sọ ẹ yá gbọ́. wọ́n ní in as much as there is only one bone for 3 dogs there can never be peace. ìjà ò bẹ̀ẹ́lẹ̀ o ajá mẹ́ta eégún kan. so ní òpin ìgbà tí ajá mẹ́ta eégún kan ebi sì ń pa gbogbo àwọn ajá táwọn yìí. ìjà ọ̀pọ̀ o. mo rọ ẹ̀yin ìjọba ẹ dákun ẹ mọ́ fi ikú kan rẹ ọmọ méjì ẹ jẹ́ bẹ́ẹ̀ bá ti wá ní ẹ̀ fi rẹ̀ ẹ jẹ́ kí Táyé ó mọ̀ pé Kẹ́hìndé òun ìṣẹ́gbẹ́ Kẹ́hìndé tàbí pé lágbájá ìwọ làgbà tàmẹ̀dù ìwọ làgbà ẹ sọ lábẹ́lẹ̀ ẹ má ti gbé sórí afẹ́fẹ́ tó ń kálukú ó fi mọ̀ pé tán owó tá a fún ọ yìí o kì í ṣe fẹ́ àfigbé ọ̀gá ju ẹ̀gbọ́n rẹ lọ o ẹ̀gbọ́n náà lẹ̀gbọ́n ó máa jẹ́. àwọn ọba tí wọ́n máa ń gapá síra wọn níbi táyé ti wá lajú tí wọ́n tún bọ́ sórí social media ẹ bá wa gbà wọ́n mọ̀ràn. ẹ̀yin ọba orí social media abẹ̀yìn ẹ̀ ń dojú ti àwọn ọmọ Yorùbá tí wọ́n máa ń búra wọn lórí ẹ̀. ìmọ̀ kí kàtẹ́ má ti lọ pé wọ́n ń búra wọn lórí rẹ̀ ìmọ̀ ọyọ fòròfòrò kó máa rí yín níjoojúmọ́ lórí social media ẹ̀ ń pa ẹwà ìjẹ́ ọba kúrò ni ẹ̀ ń pa mọ́ra yín lani torí àpọ́nlé wà ọba tí bàbá Aláàfin bá jáde ẹ̀ máa ibo ló wà ni àpẹẹlẹ ẹ̀kọ̀ọ̀kan tí òkèṣàn máa wà rántẹ o kẹ máa máa ṣùgbọ́n ilẹ̀ máa ń lọ sórí fún ẹgbẹ́ ní kọ̀ọ̀kan èyí tó wá burú jù ní pé ẹ̀ tó wá máa búra yín ẹ̀ mọ̀ wípé leadership by example ló yẹ kó jẹ́. ẹni tá à ń wò tí ń wò náà. ẹ̀yin lè ń jà yìí àwọn tó ń bẹ lábẹ́lẹ́ ní àṣẹ bẹ́ẹ̀ ń ṣe nǹkan dáadáa ni a máa jà lọ ní sí òun rọ gbogbo ẹ̀yin lọ́balọ́ba ẹ dákun nítorí Ọlọ́run ẹ yé bára yín jà nítorí pé kò sí èrè nínú ìjà ìṣọ̀kan yín la fẹ́ tí ẹ bá ṣọ̀kan ẹ fìmọ̀ ṣọ̀kan àwọn aráàlú náà á fìmọ̀ ṣọ̀kan á lè rójú á ń ráyè òkè ìlú mi nísìn tí wọ́n bá tí ọba ìlú kan tí wọ́n bá tẹ̀ mẹ́rẹ̀ tàbí ìjọba gbé ọba kan lé ọba ìlú mi bí mo ṣe wà tí ń lágbára yìí gangan inú mi ò ní dùn sí ìlú tí wọ́n gbé agbára ọba mi lọ yẹn àbí inú mi ò dùn ni àwọn tó wọ́n dẹ̀ máa yọ̀ ṣèkèṣèkè pé agbára ti dé àwọn tá à ń bẹ̀ ń lu bínú mi ò ṣe dùn inú ọba ìlú mi ò ní dùn àwọn aráàlú mi inú wọn ò ní dùn àní fojú ro ìlú kejì bó bá dọjọ́ iwájú a wà máa lera wa a máa wá ẹ̀sùn síra wa lẹ́sẹ̀ tí ó fa wàhálà bó bẹ ẹ̀yin ìjọba bó bẹ ẹ̀yin lọ́balọ́ba ẹ̀yin náà ẹ fìmọ̀ ṣọ̀kan ẹ dákun ẹ jẹ́ ká padà sígbà ìwáṣẹ̀ nípa ìṣesí nípa ìhùwàsí èyí tó bá dá aláyé ọjọ́ wọn àná ẹ mú lò èyí tó bá kù díẹ̀ káàtó ẹ yọ kúrò ṣùgbọ́n àtayéjọ́hún àtayé òde òní kò sí ibi tó dáa kí olórí máa búra wọn lórí social media apá jùlọ ọba láìsí olóṣèlú. àfi Ọlọ́run ọba bẹ́ẹ̀ àtàtì lè pé content creator tún ní ẹ̀yin lọ́balọ́ba olóòtú àbíkó ò ní rí. ọba ń wá tráfíìkì nù ọba ń wá tráfíìkì nù. kó ẹ má bínú olóòtú o àbí. ó tojú súùyàn náà. àbẹ́yìn náà tó wá. ó tojú súùyàn. ẹ má sọ̀rọ̀ ayé ni content creator kó má jẹ́ pé wọ́n padà máa fàyè lábẹ́. báwo bá dédé wà gbádá tó yan sọ́ọ̀tù tó yan tó ní kò ní dáa fún bàbá ẹnìkan ń bá fẹ́ràn mi ló fẹ́ràn mi. wọ́n gbé irú ọba wò lélẹ́yìí báyìí. ó ń tíátà nìyẹn. báwo kó a mọ̀ tẹ̀lé ọ̀gá Bello ó mọ̀ tẹ̀lé ọ̀gá Bello kò yé wa tó. Ọlọ́run aṣáájú wa. ká dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ọba Elédùmarè tó jẹ́ kó ṣeé ṣe fún wa láti mú ilé ìwá fún yín a fi ṣe ìṣítí àti ìsinmi nígbẹ̀rẹ̀ ìpàkọ́ni fẹ̀yìn ọba ìyẹn ọ̀pọ̀lọpọ̀ wà táwọn ọba ń wù nílẹ̀ Yorùbá kì í ṣe tó fi gbogbo ara dùn mọ́ àwọn tí ń tẹ̀lé wọn àwọn aráàlú tó dùn mọ́ wọn nú
gbogbo àwọn ọ̀wà tí ò bá yẹ tọ́ba bá ń wù ẹ bá wa mú kúrò ńbẹ̀ àti àwọn tó bá sì jẹ́ pé àwọn náà mọ̀jú kí wọ́n mọ pàtàn tí ò yẹ fọ́ba lọ tọ́ba ó fi wá mọ ṣìwàwù kò sí nǹkan tó ń jẹ́ pé lágbájá kan ló ní bí ìmọ́láyé òde òní òǹkálukú ló ní ilé bàbá ẹ̀ àmọ́ a gbọ́dọ̀ fi ọ̀wọ̀ tó yẹ fún ọba lágbára Ọlọ́run Elédùmarè ilẹ̀ Yorùbá ò ní dàrú o bẹ́ẹ̀ la ní ṣìwàwù gbogbo wa náà lọmọlúàbí ẹ mọ̀ wá já gbàgbé ìwà ọmọlúàbí ọ̀hún nítorí ìwà tó ń tolé tó ń tòde ni Akínjídé Akínsọlá lórúkọ tèmi ẹ bá ń dárúkọ yín fáwọn èèyàn ká tó mọ̀ lọ. Ṣítù Álímì ọ̀kan làwọn ní orúkọ tèmi òbí ìjáni ní ará àlódò Olúbísí ọmọ ẹranko yáyò awálágbègbàdo òjò àáyá olúgbẹ̀ẹ́ òjì ó gbó ní ìmọ̀ bóyá mo sọ lọ́pọ̀ dà ní ìkànnì èmi lọmọ eégún gíga tí wọ́n ń pè léèso ọmọ ológununu mi tápàdé ń pè bákan náà èmi ni àyíkí àlá alálàátà alálàmógún ọmọ àṣẹ òòṣà ajílàlá ọ̀sọ́ ọmọ àfi gbogbo ọjọ́ dára bíi egun ṣákí nílé mi o ẹ ṣé ó dàbọ̀. ó dàbọ̀ títí dìgbà míì tá a mọ̀ pàdé ire o. Alálàyé dọ́in lásopọ̀ mọ́ ìgbésí ayé ọmọ ènìyàn lórílẹ̀.